bínú sí mi ẹ fọwọ́wọ́nú ẹ jọ̀ọ́ wípé ní tí mo post last ó short ìdí ni wípé bá a ṣe ń ṣe lọ làwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná múná lọ tó fà á tí a lè tan àwọn ọ̀nà tó yẹ ká tàn sínú studio àti dúró dìwọ̀ títí wọn òun náà dé èyí ló fà á o tí mo fi ní pé kí n mú wá fún yín bẹ́ẹ̀ ẹ jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣáà mọ̀ pa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àìtí ní generator tí mo sì mọ̀ pé ọba mi ò kí ó ṣe fún wa àìtí ní generator ló fà á tí a ti máa ń gbé àwọn favourite actors yín wá sí orí ètò yìí láti máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn ẹ ṣáà mọ̀ wípé iná náà là á lò àmọ́ ẹ máa bá mi ká lọ. ẹ̀yin tó ní wàá ṣe wọn máa kàn jí ẹ̀yin tí ó gbẹnu tán reality show Káyọ̀dé ló ń sọ fún Bímpé wípé ṣé ìṣepọ̀ lọ́dọ̀ bàbá rẹ ojú rẹ yìí irọ́ wà ń bẹ̀ Bímpé dá lóhùn wípé ṣé wọ́n máa ń kọ̀rọ̀ sójú ni èwo ni pé ló ń bẹ ní ojú mi tó ń sọ ṣé wọ́n ń kọ̀rọ̀ sójú ni ọkọ rẹ̀ sọ wípé bí mo ṣe ń wo yìí ó lọ́dọ̀ dádì ẹ ni ó sì lóhun ò lọ ó bá gbàgbọ́ pé kò lọ lóòótọ́ àǹtí Ṣeun ó tún ń béèrè àníyàn wọn lọ nígbà tó di òru ẹ̀mí Bímpé ò gbà mọ́ torí wọn kì í parọ́ fúnra wọn ó bá jí ọkọ ẹ̀ àǹtí rẹ báyìí àbúrò rẹ báyìí wá o ó ní òun fẹ́ ṣe patí tí àbúrò rẹ Bọ́lá gbàsọ wá fún wa ó sì sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ tó sọ yìí ó gbomijé lójú mi ọ̀rọ̀ tó sọ yìí ó dùn mí gidi gan níbi wípé eléyìí ló fà á toró ti gbàsọ lọ mo dẹ̀ dìde mo lọ́dọ̀ dádì mi mo ní mo lọ kí wọn mi ò sọ nǹkan kan fún wọn o nígbà tí wọ́n rí mi wọ́n sọ pé ojú mi change mo ti gbẹ Káyọ̀dé bínú nìkan náà ó ní irú ìṣíwó nìyẹn nǹkan tó sọ yẹn kí wọ́n máa fẹ́ àwọn ọmọ olówó ó ní ẹgbàá mi kẹ́ ẹ torí pé mo ti kọ bàbá ẹ̀ tí lówó lọ́wọ́ nísìnyìí òun á lọ síbẹ̀ mo ní kó má lọ bẹ̀ látijọ́ yìí ṣé mo ní kó má lọ ṣe mo parí sí mo yá wèrè ni abájọ oúnjẹ tó ṣe yẹn bàbá ẹ̀ ló fún ẹ ló jẹ kíní kan Káyọ̀dé fìbínú dìde Bímpé ò rí Káyọ̀dé nírú ẹ̀ rí o ó fìbínú dìde ó gbé abọ́ ọbẹ̀ nínú kíchìnì wọn nínú ibi tí wọ́n gbọ́ bẹ̀ sí face and face ni wọ́n gbé yàrá kan ni ó gbé ọbẹ̀ náà ó lọ síta àti pọ́ọ̀tì àtọ́bẹ̀ ló dànù síta ó ní kó fẹ́ máa fún mi léèwọ̀ jẹ ní òru dúdú wọ́n ti sùn ó ti bọ́ sí bí owó aago 12 ẹ̀mí Bímpé ò gbà mọ́ pé òun ò kí ń parọ́ fọkọ òun tó bá wà lọ mọ̀ pé lòun pa báwo lòun ṣe fẹ́ ṣe lè mú un kó lọ sọ fọkọ rẹ̀ àmọ́ ó bá Káyọ̀dé níbi tí kò ti dáa Káyọ̀dé sì bínú ó da oúnjẹ náà nù Bímpé wá ń sunkún ní mẹ́sàn-án mẹ́wàá ó ń bi ọkọ rẹ̀ Káyọ̀dé sọ wípé nǹkan tó ṣe yìí wo òun máa fìyà rẹ̀ jẹ mo ní kó má lọ́dọ̀ wọn àwọn sì kó mọ àwọn ni àwọn ṣogbó àwọn tí kò máa sọ wípé ọkọ rẹ̀ ò tẹ̀lé mú mọ́ra kò lè mú ṣe kíníkan mọ́ra dádì mi ò sọ bẹ́ẹ̀ kàkà bẹ́ẹ̀ dádì mi ni kò wá ara wọn ni èmi á lọ rí àná láéláé Káyọ̀dé bínú gidi gan nígbà tó di àárọ̀ ọjọ́ kejì Káyọ̀dé lọ sí skul tó ti ń ṣiṣẹ́ nígbà tó débẹ̀ ìbínú tó fi ń bínú inú rẹ̀ ò dùn láti lé ọmọ kékeré kan ní náà ọmọ tó ń kọ́ ló wá kọ ìyẹn wọ́n ṣe bákàbákà ló bá mú ẹgbàá ló bá nà ọmọ yìí nínú ẹgbàá tó máa gbé sókè tó máa fi nà ọmọ yìí ẹgbẹ́ ojú ló sì bá ọmọ yìí tójú ọmọ yìí wú kékeré ọmọ yìí lọ lé o nígbà tó di àárọ̀ ọjọ́ kejì ni àwọn òbí ọmọ yìí bá dé pẹ̀lú wàhálà kí ló dé ṣé tipátipá ni private school láì sí public school lè wá nà ọmọ tí gbogbo ojú ẹ̀ wá wú báyìí láyéláyé àwọn ò ní gbà àwọn afọlọ́pàá mú un ni wọ́n dé pẹ̀lú ọlọ́pàá ni wọ́n ní kó máa gbé Káyọ̀dé lọ ọ̀gá skul bẹ̀bẹ̀ Káyọ̀dé òun ọ̀mà dáhùn ọ̀gá skul fẹ́ bẹ̀bẹ̀ pa ẹjọ́ kúndúrẹ́ Ọlọ́run ní ara o ẹni tó lọ mọ́ ní kó rárá you beat my child ó ná ọmọ mi ẹ̀wọ̀n ló kù sí. wọ́n bá gbé Káyọ̀dé lọ nígbà tí wọ́n gbé Káyọ̀dé lọ ó sọ fún mi pé káwọn jọ̀kọ́ má jẹ́ kí ìyàwó òun mọ̀ torí pé ó wà nínú oyún ó sì lọ ọmọ kékeré lọ́wọ́ torí bó ṣe fẹ́ ṣe kọ́ fílẹ̀ Káyọ̀dé ò wọlé lálẹ́ ẹjọ́ náà ìyàwó rẹ̀ rò bóyá ṣé bó wáyé lánàá tó tún wá ń bínú ni ó ṣe gbọ́ngbọ́n kó síyàwó ẹ̀ nù lé o kò dẹ̀ wálé wá sùn ilé ìmú kíyàwó máa ronú pé báwo ló ṣe fẹ́ ṣe báyìí Káyọ̀dé ò tún wálé wá sùn ibo ni kò ń wọ̀ lọ tá ló ń fẹ́ lọ pè àǹtí Ṣeun ọmọbìnrin ronú títí kò rẹni tó máa pè ló bá pè
ẹ̀gbọ́n ẹ̀ kan pé bọ̀dá mi ó jẹ́ pé ẹ̀ Káyọ̀dé jọ máa ń sọ̀rọ̀ Káyọ̀dé ò wà ló wá sùn o ẹ̀gbọ́n ẹ̀ ní pé kò sí wàhálà tó bá dàárọ̀ ọ̀la àwọn ayọjú sí ẹ má wọ̀rí nígbà tó dàárọ̀ ọjọ́ kejì ẹ̀gbọ́n rẹ̀ pé Káyọ̀dé wọ́n tó pé Káyọ̀dé wọ́n lè gbé fóònù Káyọ̀dé ní sẹ́ẹ̀ oníkẹ́ẹ̀dá ọ̀fà báwo ni ìyàwó ẹ̀ ní pò wà ló wá sùn ó lóun sáré lọ síbi kan ni kó sọ fún ìyàwó òun pé òun ń bọ̀ kó má bínú pé fóònù òun kú ni ibi tó ti ń sọ̀rọ̀ àwọn tó jọ wà mẹ́rin pé ọ̀gbẹ́ni ó dé jẹ́wọ́ olùṣàrẹ́ ó wà ní sẹ́ẹ̀ ló sọ pé ó wà níbì kan ní ìpínlẹ̀ kan ó bá gbọ́ ó sáré kọ́ọ̀tì fóònù ẹ̀gbọ́n ẹ̀ pè padà kò píìkì ẹ̀ mọ́ ó ní kó má píìkì ẹ̀ ó pè kò ní kó má píìkì ẹ̀ ẹ̀gbọ́n wa pe ìyàwó pé kí ni wàá tó kọjọ papọ̀ lánàá láwọn òjò fọwọ́kọ́ wa pọ̀ àwọn òjò fọwọ́kọ́ wa pọ̀ skul ó lọ sí skul ẹ̀gbọ́n ìyàwó ní ẹ̀gbọ́n bá gbéra skul ẹ̀ ó ní kó sọ skul ẹ̀ fóun ó lọ síbẹ̀ ló ti ń teach ẹ̀gbọ́n débẹ̀ ó bá wọn sọ̀rọ̀ ẹ̀ka sàn ẹ̀ka àárọ̀ ẹ̀ka ìrọ̀lẹ́ o ẹjọ́ ọ̀gbẹ́ni kan tó jẹ́ Káyọ̀dé kìíní kan ni tó wà bíbá ìgbàgbọ́ gbogbo bàbá sásùn wọn ni wọ́n wá fẹ̀yẹ̀ fún pé ọlọ́pàá ló wá mú àwọn tẹ̀ tí wọ́n bó ṣe báwọn ṣe máa béèlì ẹ̀ ẹni tó lọ mọ́ sọ pé a lu ọ̀sẹ̀ kan bẹ̀ àwọn alágbára tó lówó lọ́wọ́ ni bá ní ó máa lu ọ̀sẹ̀ kan nítorí kíni torí pé ó na ọmọ sójú ọmọ fọ́ ni ẹ kọ́kọ́ mi lọ sí hospital kí ló ṣẹlẹ̀ ó le tó bẹ́ẹ̀ wọ́n ṣàní kọ́ máa wọrí pé àwọn tí ń bá wọn sọ̀rọ̀ kọ́ máa fi jẹ́ kọ́rọ̀ yẹn tún wá le sí i wọ́n ṣáà lọ síbẹ̀ ní ọjọ́ kẹta wọ́n ṣáà fi Káyọ̀dé sílẹ̀ wọ́n fi Káyọ̀dé sílẹ̀ tán wọ́n dẹ̀ sọ fún wọn àwọn fámìlì tó ní ọmọ pé tẹ́ ẹ bá fi Káyọ̀dé padà sí skul yìí o àwọn máa mú ọmọ àwọn kódà wípé ọmọ àwọn nìkan ni àwọn máa bá skul yìí fà wípé wọ́n gba ọ̀daràn sí ilé ìwé eléyìí mú kí ọ̀gá ilé sọ fún Káyọ̀dé pé wo kò sí nǹkan táwọn lè ṣe sí o sálárì èlélẹ̀ àwọn bẹ́ẹ̀ sálárì oṣù kan kún un kí tó wà fi ríṣẹ́ wọn gbà káwọn gbà ẹ̀ mọ́ oṣù kan káwọn fámìlì yìí àwọn náà ni wọ́n kọ́ ọmọ wá sí skul jù olówó sì ni wọ́n jọ nítorí Elédùmarè bóyá kó o pọ̀n sókè kó o rajà àǹtí Ṣeun Káyọ̀dé délé padà pẹ̀lú 2 months salary kò sọ fún ìyàwó ẹ̀ kò sọ nǹkan kan níwọ̀n ìyàwó nínú wọn lọ kí ẹ̀gbọ́n ti mọ̀ pé wọ́n fọlọ́pàá mú ni ó ní kó bá sọ fún ìyàwó òun wọn sọ fún un wọ́n sàní pé bóyá wá lọ ó lóun jáde ni ó dẹ̀ fún ìyàwó rẹ̀ kó gbà ó ní 60,000 lélẹ̀ nǹkan tó bá ká kó fi wàrà sínú ilé èmi máa travel tèmi títí next week ìyàwó ní níbo ló ń travel lọ ó ní mo fẹ́ travel títí next week dandan kó mọ ibi tí mò ń lọ ni àwọn bá tó bẹ̀rẹ̀ sí sunkún pé ṣé torí pé mo lò dọ́dájì mi ló lè tó báyìí Káyọ̀dé kò yẹ kó lè tó báyìí náà àjọ bẹ̀rẹ̀ báyìí náà tí bá ti ẹ̀ṣẹ̀ ó yẹ kó dáríjì ó ti ṣẹ̀ mí nìyà tó mo dáríjì ẹ̀ náà ó ti wúti ẹ̀ bá ti ṣe ẹ̀yìn ọkùnrin ẹ̀ṣẹ̀ tí yẹn yóò kí n dáríjì èèyàn náà èèyàn á bẹ̀bẹ̀ àmọ́ tẹ́yìn bá ṣẹ̀ ẹ fẹ́ kí èèyàn dáríjì yìí ìyàwó yẹn náà bá kúrò níwájú ẹ̀ ó wá wọnú yàrá wọn lọ ó ṣàkúrò níwájú ẹ̀ ó gba ibi tí bẹ́ẹ̀dì wà lọ ó jókòó síbẹ̀ ó daṣọ borí ó sùn tipátipá Káyọ̀dé ò lọ bá ó dàárọ̀ ọjọ́ kejì òun náà ṣe gbọ́ngbọ́n kú Káyọ̀dé ṣe gbọ́ngbọ́n kú nígbà tó pọ̀sẹ̀ kan wọ́n ṣe gbọ́ngbọ́n kú síra wọn bẹ́ẹ̀ ni bó bá dáná Káyọ̀dé alọ́bẹ̀ alọ́bù nǹkan ẹni tọ́jọ́ máa ń jẹun papọ̀ ó wá dàbí ẹni wípé torí pé mo lọ́dọ̀ dádì mi ó lè tó báyìí kò sí wàhálà ń bẹ ìyàwó ṣàfilẹ̀ ó ń wò ó ràn tó bá yàwó sọ̀rọ̀ ìyàwó ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá sọ̀rọ̀ òun náà ń sọ̀rọ̀ bó wọn ṣe dá síra wọn mọ́ Káyọ̀dé wá gbéra nígbà tó pé ọ̀sẹ̀ kan ó lóun fẹ́ travel ó gbẹrù ẹ̀ ó lóun àdá after a week Káyọ̀dé wá sí ìlú Àjà láti ibi tí wọ́n ń gbé ó wá ń ṣiṣẹ́ bíríkìlà ń bẹ̀ ibẹ̀ ló wà tó bá ti pọ́sẹ̀ tó bá ti lọ̀sẹ̀ kan bẹ̀ ọ̀rẹ́ wá ti di after ọ̀sẹ̀ kan wá di Saturday Sunday àárọ̀ Sunday a lọ sílé àárọ̀ Monday a jí padà lọ sí Àjà a máa ṣiṣẹ́ ẹ̀ ó máa wọn ṣiṣẹ́ bíríkìlà kò jẹ́ kó ń jẹ́ tán lé kí àwọn tó béèrè owó kan ó ti fúyàwó pé owó tó bá ti pa ń bẹ̀ gbà ríà lọ fi rẹrù ọmọ kò sáfẹ́ kí kò sáà jẹ́ kí ẹ̀wọ́ ẹ̀ mọ̀ pé iṣẹ́ báyìí lòun ṣe ó ti gbéra ó ti tùlù Àjà wọ́n ti yá awálé ní wíkẹ̀ndì ó ti ìgbà tó yá ìyàwó ṣáà ń ronú ìyàwó ń sunkún ó pé jẹ́ ìyàwó pé ẹ̀gbọ́n rẹ̀ tó mọ̀ pé ó yùzù mọ́ Káyọ̀dé ó tún sọ pé ẹ̀gbọ́n mi ó lè pé ìyùzù mọ́ Káyọ̀dé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nínú ilé wa láti bí oṣù kan nílẹ̀ yìí Káyọ̀dé ò gbélé ọ̀sẹ̀ kan nílé ọ̀sẹ̀ kan lóko ni ẹ̀gbọ́n rẹ̀ pé Káyọ̀dé pé kí ló ṣẹlẹ̀ Káyọ̀dé sọ pé òun ti ríṣẹ́ sí ibi tó jìnnà ni òun ò dẹ̀ fẹ́ kí ìyàwó òun kó máa sọ pé kíní kan sóun fẹ́ kó òun fẹ́ máa fún nìkan tó bá fẹ́ pé Ọlọ́run ṣeun òun ti ríṣẹ́ ibi tóun dẹ̀ ríṣẹ́ sí kọ́ńpìnì tóun ríṣẹ́ sí ìlú ẹ̀kọ́ ni wọ́n wà ṣáìdì Àjà ni wọ́n wà ó ní òkè Ireland náà wà ó ní òkè ọ̀yàwó ọjọ́ kájúkọ́ lọ́wọ́ Ọlọ́run ọkọ ẹ̀ ti ríṣẹ́ ó ṣe kíní kan torí ẹ̀ ni wàtí ìgbà tọkọ ẹ̀ dé ó ní
ẹ jẹ́ ríṣẹ́ ẹ̀ sọ fún mi pé ẹ ti ríṣẹ́ ẹ mọ̀ pé màá máa ronú ó yẹ kí ẹ máa ṣe bẹ́ẹ̀ fún mi tí má ti ẹ̀ ṣẹ̀yìn ó yẹ kẹ́ ẹ dáríjì mi ó ní àmọ́ má wọ̀ rí mo ti ríṣẹ́ ni bàbá rẹ́rìn ó dẹ̀ rẹ́rìn síra wọn ó wá di pé tó bá di wíkẹ́ndì wá di ìrọ̀lẹ́ sáwọ́dẹ̀ ó máa dé tó bá ti di àárọ̀ àbírọ̀lẹ́ sunday ó lè padà àbáàrọ̀ monday ìgbà míì á dúró á wá ní sunday á lọ ní ìrọ̀lẹ́ monday kò ní ṣiṣẹ́ monday á lọ ó ṣe ń fowó lẹ̀ wọ́n ṣe gbogbo nǹkan àǹtí ṣeun wọ́n ń ṣe lè títí ìyàwó ò mọ iṣẹ́ tọkọ òun ṣe oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún nígbà tí àwọn máa bímọ ìyẹn ọmọ tó wà nú ẹ̀ ó bímọ ó bí ọkùnrin táìmù ó ti ẹ̀gbà tó jẹ́ sọ pé àmọ́ táìmù ti tó o báwo lè ti fẹ́ ṣe báyìí ó ní òun máa gba leave níbi iṣẹ́ òun á dúró tì ẹ̀ but kóun tó gba leave ní òun máa gba leave níbi iṣẹ́ òun á dúró tì ẹ̀ ó sì gba leave níbi iṣẹ́ ó dúró tì ṣe mọ̀ pé láàrin èmi àti yín àjọ mọ̀ pé bíríkìlà ni Káyọ̀dé lọ ń ṣe ní ìlú Àjà àmọ́ ìyàwó rẹ̀ ò mọ̀ ẹ̀yin mọ̀ èmi mọ̀ Káyọ̀dé mọ̀ ìyàwó Káyọ̀dé ò mọ̀ ẹbí Káyọ̀dé ò mọ̀ bẹ́ẹ̀ ni ẹbí Bímpé ìyàwó Káyọ̀dé àwọn náà mọ̀ bàbá ìyàwó náà mọ̀ lẹ́yìn èmi àtẹ̀yìn tẹ̀ ń wò mí àti Káyọ̀dé fúnra lára rẹ̀ lájọ mọ̀ wípé iṣẹ́ bíríkìlà ló ń ṣe so èmi láwo ẹ̀yin láwo Káyọ̀dé awo ìyàwó Káyọ̀dé ọ̀gbẹ̀rì àtùgbà ara ilé Káyọ̀dé ọ̀gbẹ̀rì ó ti ń ka lára ó ti ń mú kan àti ṣe ẹ kọ̀ntínú ẹ wo mo fẹ́ sọ nípa ilé iṣẹ́ kan fún gbogbo ẹ̀yin ojú tó ń wò mí àti tí tó ń gbọ́ mi ilé iṣẹ́ Olúwaṣeun apps ni mò ń sọ nípa ẹ̀ yìí ibi tí wọ́n ti ṣe tewétegbò tó fi tútọ̀ ọmọ ará ayé ṣe irú àìsàn ló ń dá àwọn ti ẹni hepatitis ni kàn sí ilé iṣẹ́ Olúwaṣeun apps diabetes ni àbí ìwò ti ẹ̀ ní partial stroke tó ní ìdí àwọn nǹkan tí wàá máa lò àbó tiẹ̀ ní àwọ̀ká tó máa ń wọ́ọ̀rì gbogbo tiẹ̀ àbí high blood pressure nìwọ ní kàn sí ilé iṣẹ́ Olúwaṣeun apps lórí nọ́mbà tí mo fẹ́ dárúkọ yìí 08108792787 ẹ ṣé o àlàáfíà lára máa fi lò gbèsè ayé wa àmín gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ lọ ó gba ọ́ọ̀fù níbi iṣẹ́ rẹ̀ o ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ó dúró ti ìyàwó rẹ̀ bímọ onítàìmọ̀ òun ti tún méjì lónìí má wọ̀rí ìgbà tó lọ sí hospital ó pé ó dúró tì tó fi bímọ ọ̀sẹ̀ kan ó dúró tì lẹ́yìn ọ̀sẹ̀ kan tó tún bímọ tán tó ti ṣèkómọ tán lẹ́yìn ọ̀sẹ̀ kan ó ní máa resume síbi iṣẹ́ o ibi iṣẹ́ ti ẹ̀ nice o máa resume síbi iṣẹ́ o jọ nítorí Ọlọ́run ọba màá jẹ́ máa wálé ní weekend eléyìí nìsín Friday ni màá máa wálé tí màá sì máa lọ nírọ̀lẹ́ Sunday á mọ̀ pé Saturday Sunday àfi máa dúró tì nílé kò sí wàhálà inú òun dùn sí Káyọ̀dé tó ń ṣe bẹ́ẹ̀ òun lọ òun á fún wọn lówó débi wípé àjà tó wà ẹ̀gàn sẹ̀gùn òun náà ti wò pé òkè bí àkùn tiẹ̀ gẹ̀ẹ́sì ìyá kékeré kan lájà kóun máa gbé bẹ̀ àbí kóun tiẹ̀ gba yàrá nítòsí àjà káwọn ẹbí òun wà ń bẹ̀ kóun máa fi ṣe ìṣìgbà tó pé òun ò ríṣẹ́ mi kò tiẹ̀ wulẹ̀ mú síbi ẹ̀ káàkiri mọ́ kò ríṣẹ́ ó dẹ̀ wulẹ̀ fèsì iṣẹ́ tó ń ṣe yẹn àǹtí Ṣeun ó wá di ọjọ́ kan mo bí n pé ló tó sùn bó ṣe mọ́ ń sùn ẹ méjì ń fi sí suspense ó bá tún lálàá wípé Káyọ̀dé gun orí dẹ́kìn wá yẹ̀ mọ́ lẹ́sẹ̀ níbi pípa tó máa pé Káyọ̀dé dé ẹ̀yìn ẹ̀ ti kán ẹsẹ̀ ẹ̀ ti kán ló bá lálàá Káyọ̀dé tẹ̀ ti lọ bí iṣẹ́ rẹ̀ ó pe nọ́mbà Káyọ̀dé ò lọ táwọn ni mo fẹ́ pè ewu lọ́mọkùnrin yìí wà òótọ́ Káyọ̀dé being in engineering is part of his job àmọ́ iṣẹ́ tó lòun rí ó ní complain lòun ti ríṣẹ́ marketing lòun ṣe fáwọn complain yẹn ṣé wọ́n ṣe marketing block ni àbí kí ni Káyọ̀dé ní ṣe pẹ̀lú site ó rò títí tí kò ríro àǹtí Ṣeun ó rò títí kò ríro ó rò ọ̀rọ̀ yìí títí kò rí ọ̀rọ̀ yìí rò ló bá tún pe ẹ̀gbọ́n rẹ̀ ó ní òun ti pe nọ́mbà Káyọ̀dé ò lọ ó ní ṣé ẹ̀gbúrò Káyọ̀dé ẹ̀gbọ́n rẹ̀ ní ó sì máa béèrè ọkọ rẹ̀ lọ́wọ́ mi a sọ̀rọ̀ níjẹta lóòótọ́ ó ní èmi náà ti ẹ̀ bá sọ̀rọ̀ lánàá àmọ́ ilé ní mo ti pe nọ́mbà Káyọ̀dé ò lọ ok kí ló aláburúkú kan ni mo lá sí Káyọ̀dé àrùdé ń bà mí irú àláwò ló lá sí ó lóun lálàá sí pé wà lókè dẹ́kìn yí ẹ̀mọ́ Káyọ̀dé lé nídìí Káyọ̀dé wọ́n ṣubú tó pé ẹ̀yìn àtẹ́sẹ̀ ẹ̀kan náà wá gbé wá dìgbòdìgbà ó ní dẹ́kìn kí bẹ́ẹ̀ ṣe lórí dẹ́kìn ṣé ló tún gbà sílé dẹ́kìn ni
ṣọ́fíìsì wọn ó ní alágọ̀ bàlà ṣe máa ń ṣe nìyẹn ó ní ìbòdà mi aláògọ̀ káyọ̀dé nọ́mbà káyọ̀dé ò lọ tẹ́lẹ̀ wá fẹ́ pé ó jẹ́ èyí mi àmọ́ ṣá o káyọ̀dé fi nọ́mbà kan pè mí rí ní ọjọ́ kan ó fi nọ́mbà kan pè bẹ́ẹ̀ ni ó ní fóònù òun ti kú ó fi nọ́mbà náà pè òun ní òkè tí nọ́mbà náà sì wà lọ́wọ́ ẹ̀ ó ló wà lọ́wọ́ òun ló bá pe nọ́mbà náà padà pé hello ẹ jọ̀ọ́ ibo ni bíbà wọn ní Àjà ni ẹ jọ̀ọ́ ta ni nọ́mbà ẹ pè nọ́mbà yìí ta ló ní nọ́mbà yìí kí ló ṣẹlẹ̀ ọkùnrin ẹni tó ń sọ̀rọ̀ madam kí ló ṣẹlẹ̀ ó ní ọkọ òun Káyọ̀dé ó fi nọ́mbà yìí pè òun rí ni Káyọ̀dé òun ò lẹ́ni tó ń jẹ́ Káyọ̀dé ń bí ibo wà ní táwọn ló wà ní òkè ṣe ẹjọ́ ṣe fún mi láti bẹ̀rẹ̀ síbi tẹ́ ẹ wà yẹn tí n bá débẹ̀ máa rí ọkọ mi tẹ́ bá débẹ̀ máa rọ ọkọ yín ẹ wo èmi ẹ má yẹ kí mi dáràn o ẹ má yẹ kí mi dáràn èmi ò mọ ọ̀nà norms ibi báyìí èmi ò mọ ẹ̀ ń sọ o mi ì dẹ̀ mọ ẹni tó jẹ́ Káyọ̀dé mi ì lọ́rẹ̀ẹ́ Káyọ̀dé ẹni kí n máa ṣọ́ àdírẹ́sì mi irú àdírẹ́sì mi wo nìyẹn tẹ́lẹ̀ kan bá jẹ́ opay lówó àbójẹ pámpé lówó ẹ pè wọ́n dàrẹ́ tí o mi ò jẹ́ yín lówó mi ò mọ̀ yín rí o ẹ̀yin bá bẹ̀rẹ̀ má dọ́gbọ́n òṣì nìyẹn láti máa àdírẹ́sì èèyàn pé kọ́ ti ẹ̀ nìyẹn. ẹ wo nǹkan méjì mo fẹ́ kẹ́ ẹ gbámú ń bẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé orúkọ tí Káyọ̀dé ń jẹ́ ní ìlú Àjà ó yàtọ̀ sórúkọ tó ń jẹ́ nílé o kì í ṣe Káyọ̀dé ló ń jẹ́ ní Àjà o orúkọ míì ló ń jẹ́ lájà o Tòkunbọ̀ ló ń jẹ́ lájà Káyọ̀dé ló ń jẹ́ nílé o ẹsẹ̀ yìí ńlá kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó pè yìí èyí kan fi nọ́mbà ràn lọ́wọ́ ni o wípé àwọn fẹ́ báyàwó mi sọ̀rọ̀ bí tó ti máa ń sẹ̀ǹdì owó náà ni POS níbẹ̀ wọn á ní ẹ ṣáà ń jẹ́ lẹ́nu ókè àwọn fẹ́ báyàwó mi sọ̀rọ̀ fóònù mi dẹ̀ ti kú ajẹ́ ti máa fẹ́ wá láti pè mí ló bá fún ní fóònù pé ókè fi pè ẹ fi fóònù mi pè ń gbà yẹn ó fóònù ẹ pẹpẹ ló ìyàwó mi fóònù mi ti kú ni o màá pè ẹ o báwo la rẹ ṣé o wá pa torí gbà náà ó wà ní oyún ìyàwó wa mú fóònù ó mú nọ́mbà náà ó fi pamọ́ ìtàn kan ń bọ̀ lórí pé arákùnrin kan ìtàn náà sì ń bọ̀ o tó fẹ́ ìyàwó ó níyàwó sílé kódà ìyàwó tó fẹ́ ní sùdọ́kà ìyàwó olórùka ni ó wá ń fẹ́ ìyàwó míì sílùú Èkó ìyàwó rẹ̀ wà ní Ìbàdàn ìyàwó olórùka ni wọ́n jókòó ó fẹ́ pe girlfriend díẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ ó wá fi nọ́mbà ìyàwó tó wà nílé ẹ̀ ó fi pe girlfriend díẹ̀ bẹ́ẹ̀ ni pé èèyàn lọ fi nọ́mbà èèyàn kan pè ó dẹ̀ bá yẹn sọ̀rọ̀ ìgbà yẹn ti mú nọ́mbà yẹn ó sèèvù ẹ̀ nígbà tí arábìnrin yẹn lóyún fún ọmọkùnrin yẹn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ṣe mọ̀ pé lẹ́yìn ọdún méjìlá nọ́mbà yẹn náà padà fi gẹ́ẹ̀tì ọmọkùnrin yẹn látìgbà tí obìnrin yẹn ti tó ní púnyìn oṣù mẹ́rin lítẹ̀ tó máa fọwọ́ gẹ́ẹ̀tì ẹ̀ tí wọ́n gẹ́ẹ̀tì ara wọn mú tí WhatsApp wá dé ìgbà yẹn kò tí ì 100 wá dé kò dé tí ì sí fóònù káàkiri tó ti yẹ yín wọ́n sì ń ṣe business center so business ó dọ̀kọ̀ ní pé òun náà pè ní business center ni but ìyẹn ẹni tó ní nọ́mbà ìyẹn wá nọ́mbà yẹn ó save ẹ̀ ṣé ẹ mọ̀ pé nọ́mbà yẹn náà fi wá gẹ́ẹ̀tì ọmọkùnrin ẹ̀dẹ̀ ní mo kò ní kẹ́ ẹ̀ dìyẹn mú ni ìtàn náà ń bọ̀ láìpẹ́ lẹ́yìn ìtàn ilé wọn ò jùlẹ̀ fún yín ìrírí ayé ni kì í ṣe pé ìtàn àrònú sọ ó mọ̀ ṣe o ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ìlú Abẹ́òkúta ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ìlú Abẹ́òkúta kí ló wá ṣẹlẹ̀ ibi gbogbo ni Káyọ̀dé wà kí ló ṣe Káyọ̀dé ẹ wò ó ẹ mọ̀ bá mi kálọ.